Don't get it twisted. Most blessed month among the 12 months in the year is month of May. That is when most successful and beautiful ladies usually born. Mostly on the 4th of May. Today's 4th of May, happy belated birthday to you, Elizabeth Ololade Anike. Ọmọ ọlọ́jọ́ ìbí òní o ti mọ́nu sọ̀rọ̀ lónìí báyìí wọ́n pé bọ́dún bá pọ́dún báyìí pèrègùn amọ́ òtútù bọ̀ wálé ayé ní ọdún tuntun òkú tuntun bẹ́ẹ̀ ló sì mọ orí fún ọ wà ní fọdún yìí ṣàṣemọ̀ lókè ìpè láṣẹ Olódùmarè. Èrò tí wàá rè lu gbọ̀ngàn ẹjọ́ mú mi dání o torí Àníkẹ́ Àdé Ọlọ́ládé ọmọ ọlọ́jọ́ ìbí òní. Ǹlẹ́ o ọmọ gbọ̀ngàn Olúfì àrògòdìjà iná ń pè lọ́mọ Olúpé agẹ́sísáwó ọmọ alébí oṣù má faratìkì àfijọ́ àdàbà tí ń jẹ lálàá àfijọ́ ẹyẹ tí ń jẹ ní gbangba oko ọmọkúlódò àwòrè ọmọkúlódò tó ti gbórí wá mo ṣe bí ará àgbórí wọn lódò omi kú ni wọn ń pọn wọn ará àgbórí wọn làgbà gbogbo ní jẹ bàbá wò ajé bàbá má jàrúgbó ló ń pè wọn lé bàbá tó gbé yín lọ́mọ. Elizabeth wá gbọ́ ọlọ́dún báyìí láàrin rógbó ọlọ́dún báyìí láàrin ráwùsà ọlọ́dún báyìí láàrin mòbìlórí àti ọlọ́dún báyìí láwọn ọmọ orí ọ̀ṣọ́ àwọn ọmọ orí ọ̀ṣọ́ lá. àwọn àgbà bọ̀ wọ́n ní pé òjòjò kì í ṣe owó kó mọ̀ lọ́jà àkókò báyìí lára ọ̀tá lè ò ní bá wọn fa ìsàn lògbà ò sì ní fẹ́ràn lògbà láṣẹ ètò wa. tọ̀túntòsì báyìí lẹ́yìn lè fi ń kórè bọ̀ wálé wa kéré oko délò wà nírìnàjò gbé ṣáájú ọdún yà á sọ sí ohun tó bá ń fẹ́ láṣẹ Olódùmarè gúnugún ìkúléwé àkàlàmọ̀gbé ọdún jẹ wàá dàgbà wàá dògbò wàá fọwọ́ páwó bẹ́ẹ̀ ni wàá fèrè gidi obì ìgbà ọdún ìṣẹ́jú kan ní nǹkan ní nǹkan.